dùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédéé ìwọ tá ìsàn kan dà láàmúnú àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. àmójútó kan ń bẹ táwọn bàbá wa máa ń ṣe láyé àtijọ́ síra wọn tó máa ti ń di ẹni 100 ọdún tàbí 90 ọdún 60 to 70 tẹ́mi wọ́n fi gùn nígbà wáṣẹ̀ láyé àtijọ́ àwọn àìsàn kan wà tí bàbá mi sọ fún mi wípé kí àwọn ọ̀dọ́ ọ̀sìn ká máa mójútó báwọn bàbá wa ṣe mójútó nígbà wáṣẹ̀ àtọ̀sí òkú àtọ̀sí àwọn òyìnbó ń pè ní gonorrhea ṣé mọ̀ pé ẹni tí ó bá kátọ̀sí rí ni àtọ̀sí máa ń pa ní ayé àtijọ́ àwọn bàbá ọ̀ka kó torí pé wọ́n fi ewé àti gbòówò àìsàn gbajúmọ̀ ni wọ́n máa ń pè ìwọ tó bá ti kó ńgbà náà ò tí ì ṣe gbajúmọ̀ àmọ́ tẹ́yìn bá ti tọ́mọ 40 ọdún yóò padà sáré yàn ó bá fọ egbògi wò ó bá fi oògùn èbó wò tí wọ́n bá fi egbògi wò tó bá padà kò ní lágbára tó bá pé egbò èbó ló fi wò iní ń fa ìsétọ̀ tọ́pọ̀ ní ìsìn tóyìnbó gbàgbọ́ pé tó bá ti tọ́ ọmọ 40 ọdún o lè ní ìsétọ̀ àwọn bàbá wa yìí ní láyé àtijọ́ bó ṣe di tọrọ fọ́nkálẹ̀ yìí o rárá o láyé àtijọ́ rárá o kọ̀kọ̀ báyìí o ká máa fi kíní bọ̀yàn ní ojú ara kó tó máa tọ̀ kọ̀kọ̀ báyìí ní ayé àtijọ́ o torí pé wọ́n lo oògùn òkú àtọ̀sí láyé àtijọ́ tí wọ́n bá ti jẹ kàtà Lógbómọ̀ṣọ́ àwọ̀ àmọ̀ kọ̀ yẹn gan lé ẹ̀kọ́ yẹn gan tán mú léwu òwe ni wọ́n gbé wọ́n fi kì wá Lógbómọ̀ṣọ́ wọ́n jẹ kà wọ́n tó mú kọ̀ yẹn gan ẹ̀kọ́ yẹn gan tán mú yẹn ni wọ́n fi àgúnmu síbẹ̀ ni àgúnmu yẹn ni wọ́n mú láàárọ̀ àgúnmu òkú àtọ̀sí ìdí tí wọ́n fi ní ẹni tó bá kàtọ̀sí rí àtọ̀sí ò ní pa sẹ́yìn pé tó bá ti dé tó bá ti kàn sí ó ti tẹ̀ máa lo oògùn sí ẹni tí ò kórí kò ń ṣalágbèrè kò ń ṣe kinní kan tó máa fún lóògùn rẹ̀ kò ní lò téèyàn bá sì kàtọ̀sí rí rárá tó bá ṣiṣẹ́ nú òòrùn ó lè ṣẹ́ lára ẹ̀ láì bóbìnrin lò pọ̀ àtọ̀sí a máa mú yàn láì ṣàgbèrè o torí pé tó bá ti wà lára bàbá èèyàn wọ́n lè fi bí yàn kò ń ṣe gbogbo ẹni bá ti sọ fún wọn pátọ̀sí móhun lọ́jà lágbèrè tàbí òun bá ní ẹni bacterial infection ó wá jẹ́ oníṣìnà tàbí oní virus rárá o gbogbo nǹkan ló pẹ̀lú sábàbí ẹ̀ ni o anybody ló lè ní lára nípa ìdí kan tàbí òmíràn kò sì sí àìsàn kan tí ò lóògùn o àyàfi anabi Muhammad sallallahu anabi jíṣẹ́ ńlá Muhammad ó sọ fún wa ó ní kò sí àìsàn tí ò gbóògùn tí ò sóògùn rẹ̀ láyé kò sí àyàfi àìsàn kan ṣoṣo wọ́n bí anabi Muhammad léèrè sẹ́sálá anabi ní àìsàn kan náà ní olóògùn arúgbó kágbà bá dé síyàn kò lóògùn kò sẹ́ni tí ò ní dàgbà tí yẹn bá ti dàgbà tó dògbò ara rẹ̀ ó béèrè àkúlù dáhì wà láhùdà wà o kò sẹ́ni tí ò lóògùn wọn náà ti sọ fún àṣàṣàlá tó náà kọ́ ni pé ẹ̀yẹ yẹn wa báwo la bá wá sí ń tọ́jú àtọ̀sí kí ni wọ́n fi ń tọ́jú rẹ̀ èyí kò ní máa tọ́jú àtọ̀sí kọ́ mọ́ ní jẹ̀díjẹ̀dí tàbí kó wá súnmọ́ ìyàwó rẹ̀ kọ́ máa lè ṣe kó lo ìṣẹ́jú 5 kó da tọwọ́ rẹ̀ lẹ̀ kò rí bẹ́ẹ̀ tàbí àtọ̀sí yìí ni máa ń jẹ́ kóbìnrin ṣe àwáàrí lọ́pọ̀lọpọ̀ kódà máa fa oyún ìdú sínú obìnrin ilé ìfìdí tí wọ́n sọ pírẹ́sàn òjú fẹ́ lómi yóò tún padà débẹ̀ lódìdí kése gbogbo ẹ̀ lọ́wọ́ ayé àtọ̀sí à máa fà á bóun àbáwá sí tọ́jú ẹ̀ ní láyé àtijọ́ wọn á ní ká lọ wá ẹ̀pà kún kíní kan bẹ tán pè ní ẹ̀pà kún iṣu ẹ̀pà kún yìí á bẹ á gé kéékèèké sínú odó ewé kan bẹ tán pè ní ewé àjàrẹ̀rẹ̀ ewé àsùn ti ìbílẹ̀ yìí òun la máa gún pẹ̀lú ẹ fi kan bílàlà díẹ̀ sí iṣu ànàmọ́ tá a máa ń jẹ sweet potato ẹ wà gún mọ́ a wà gún lágún mu dáadáa tí wọ́n ti gún lágún mu ọmọ ìyá mi ẹ máa fi mu ẹ̀kọ́ gbóná tàbí kẹ́ ẹ máa bu síbì kan sínú ọwọ́ kẹ́ ẹ máa mu ẹ rí i pé láti inú ẹ̀jẹ̀ ni ó ti máa yọ àtọ̀sí náà jáde